Èyí ni ìrírí ayé ní abẹ́ ọ̀run tó ń kọ́ èmi àti ẹ̀yin ní ẹ̀kọ́ nípa panṣágà àti àgbèrè. A ní láti béèrè fún agbára tí gbani lọ́wọ́ rẹ̀. Kò sí kẹ̀kẹ́ tó lè gbé wa dọ̀run, kò sí mọ́tò tó lè gbé wa débẹ̀. Àfẹ̀mí mímọ́ ló lè gbé wa dọ̀run. Jésù jọ̀wọ́ fún wa lẹ́mí rẹ̀. Ohun tí mo fẹ́ bá ń sọ lábẹ́ ọ̀run, ohun tí ó sojú mi báyìí ni bàbá wòlíì kan wà, ọjọ́ orí rẹ̀ ti tó 80 years, that is 24 ọdún. Ó ti dàgbà, ṣùgbọ́n ó jẹ́ wòlíì nínú ìjọ, ó dẹ̀ jẹ́ ìránṣẹ́ Ọlọ́run. Èyí kọ́ ọ lákọ̀ọ́, ẹ̀yin ọmọ ìjọ, ẹ̀yin alàgbà, ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run, ẹ kẹ́kọ̀ọ́ nípa ìrírí abẹ́ ọ̀run tí mo fẹ́ sọ fún yín yìí. Bàbá yìí nínú ìjọ, tá a bá ti parí ọjọ́ nínú announcement ìjọ Sunday, á ní ẹnikẹ́ni tó bá fẹ́ rí wọn kó wá láago 9 lóhun ti dé. Òun dúró sínú ìjọ láti aago 9, tó bá ti di aago 12 òun kú. Láti ìjọ Monday títí díjọ Saturday, ẹni tó bá fẹ́ rí wọn aago 9 ni kó wá títí di aago 12 òun wà. Táago 12 bá ti lù, òun lọ sí ilé òun lọ sinmi. Bí bàbá ẹ̀ ṣe ń ṣe nínú ìjọ nìyí, ọ̀dẹ̀ ní àwọn tí ń wá fàdúà, àwọn tí ń tìta wá, àwọn business people, àwọn tí wọ́n ń ṣiṣẹ́, àwọn èèyàn ńláńlá wọ́n wà ń bá fún àdúà. Bàbá yẹn ti dàgbà, ṣùgbọ́n tó lágbára, ayé tó le, ó le koko. Àwọn obìnrin ń wá fàdúà, àwọn ọkùnrin ń wá fàdúà, ọmọ ìjọ náà máa ń wá tí wọ́n bá ní ìṣòro láti wá sọ fún bàbá wòlíì. Ó wá ní obìnrin kan, obìnrin yẹn ènìyàn ńlá ni, ó lo mọ́tò. Obìnrin yẹn òun náà ti dàgbà díẹ̀ ṣùgbọ́n kò tí ì bímọ. Ó wú ọmọ, ó ní wòlíì, ọmọ ni mò ń wà. Wòlíì ní ká máa gbàdúrà, Ọlọ́run ó ṣe. Wòlíì ń gbàdúrà fún, ó ń gbàdúrà fún, ó ń gbàdúrà fún. Nígbà tó di ọjọ́ kan, wòlíì wà nínú ilé ìsìn láago 9 láàárọ̀. Nígbà táago 12 lù, wòlíì dìde, ó lọ sí ilé rẹ̀. Lẹ́yìn aago 12, mọ̀mọ́ tí ń wọ́ ọmọ yìí, ìyá tí ń wọ́ ọmọ, arábìnrin tó ń wọ́ ọmọ yìí, ó lòun dé chọ́ọ̀chì. Ó tún pa aago 12 bàbá ó kú ò, kò bá bàbá. Ó ní láti wa mọ́tò rẹ̀, ó di ilé bàbá. Nígbà tó délé bàbá wòlíì, ìyàwó bàbá ti lọ ọjà lọ tajà, ìyàwó bàbá ń tajà, ó ń tajà lọ́jà. Kó tó dé aago 4 ó ti lù. Ọmọ bàbá lọ sí skul. Ọmọ ẹyọ kan tó wà lọ́dọ̀ bàbá, tí bàbá ọmọ yẹn ti pọ́ ọmọ ọdún 14, ó lọ skul. Bàbá ó tilẹ̀kùn, bàbá sùn. Bàbá torí pé bàbá ṣẹ̀ṣẹ̀ ti chọ́ọ̀chì dé ni. Nígbà tí ìyá sílẹ̀kùn, ó bá bàbá lórí bẹ́ẹ̀dì. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ìyá yẹn bá tiẹ̀ wá, yóò jókòó lórí ṣíà. Arábìnrin yìí ó máa jókòó lórí ṣíà. Ó láti jókòó lórí bẹ́ẹ̀dì. Nígbà tó bàbá rẹ̀ ti sùn lọ, lọ́wọ́ jí bàbá, ìwọ bàbá wòlíì, èmi ni mo dé. Ẹ pẹ̀lẹ́ mọ̀, ẹ pẹ̀lẹ́, ẹ káàbọ̀. Wọ́n ẹ̀sẹ̀ kọ pẹ́jù kọjọ́ gbọ̀nsẹ̀jú lọ tí mo kó ní church. Ó ní mo dé church mi ọ̀bá yín náà ni. Ẹni mo fi wá
mo wá fàdúrà ní wọ́n dẹ̀ lọ́rọ̀ tí wọ́n fẹ́ bá yín sọ. Bàbá Súré dìde ó rò sọ mọ́ra, mọ̀mọ́ kí ló dé? Sọ látijọ́ tó ń ti ń béèrè pé kẹ́ bó ń gbàdúrà sọmọ ó yẹ kẹ́ ṣàánú òun. Bàbá ní mò ń bọ́ lọ́nu sọ Ọlọ́run ṣèlérí pé wàá bímọ. Ó lóun tiẹ̀ tí òun ti lọ káàkiri ń tòun. Arábìnrin yẹn lóun ti lọ kì í òní ọ̀pọ̀lọpọ̀ wòlíì, òní ń kérúbù, òní ń ṣẹlẹ̀, òní lóríṣiríṣi káàkiri, òní ìtọ́ ẹ pé kò tiẹ̀ níjọ gan tó ẹ pé wòlíì iṣẹ́ wòlíì ló ń ṣe. Ó ti lọ ọ̀dọ̀ wọn, ó ti lọ káàkiri. Wọ́n sọ pé àfi tó ń bá rí wòlíì tó mọ́, tó bá ti rí wòlíì tó mọ́, holy prophet, ẹ tó jẹ́ mímọ́, tó bá ti lè bóun sùn ó máa lóyún. Pé kì í ṣe ọ̀kan, kì í ṣe méjì, kì í ṣe wòlíì obìnrin sọ fóun, wòlíì ọkùnrin sọ fóun. Bàbá ní wòlíì Ọlọ́run bóun sọ yẹn, ó ní tí gbogbo àwọn wòlíì sọ fóun o, ó ní ọtí pọ̀ tí wọ́n ti sọ fóun. Nítorí náà lọ́jọ́ kó wọ́n wá o, wà gbá wọn o. Wọ́n ní wòlíì mímọ́ ní kó bóun sọ o, wòlíì mímọ́ ní kó bóun láṣepọ̀ o. Bàbá ní àwọn wòlíì tí wọ́n wá sọ́hun tó bá jọ́kun inú wọn ń kọ́. Ó dẹ̀ sọ fún wọn pé ọ̀dà náà ẹ̀yin tẹ́ jọ́kun nígbà náà. Ó ní rárá o, ó lóun wá wo gbogbo àwọn tí wọ́n ń gbàdúrà fóun tí wọ́n ríran sóhun. Ó ní kò sí wòlíì mímọ́ láàrin wọn. Nínú gbogbo àwọn tí wọ́n gbàdúrà, ó ní bẹ́ẹ̀ ni òun ò rí wòlíì mímọ́. Táwa bó wá lọ sí, ó ní ìwọ nìkan bàbá wòlíì, ìwọ nìkan ni wòlíì mímọ́ tóun rí. Ṣàánú òun tó bá lè bóun ṣe ní ìsìn òun ó lóyún. Bàbá lóun wọlé òun wòkè. Bàbá ní bóun ṣe ń sọ̀rọ̀ báyìí, bí ṣe ń sọ̀rọ̀ ní sún mọ́ òun lórí bẹ́ẹ̀dì bí tẹ̀ dúró tẹ̀ jókòó sí, ń sún mọ́ òun. Lásìkò ìgbà yẹn àwọn obìnrin mọ́ fi lẹ̀kẹ̀ sídìí, wọ́n mọ́ fi lẹ̀kẹ̀ dì. Bàbá ní bó ṣe súnmọ́ ń báyìí, ìlẹ̀kẹ̀ tó fi sídìí bó ṣe kàn lára báyìí. Bàbá lóhun tó jẹ́ pé ọmọ ọdún 14 yẹn ara àwọn ó ti fẹ́ lọ kóhun tó bí. Láti ìgbà tó ń ti bímọ lọ́dún 14 tán, òun kì í sọkùnrin mọ́. Òun ti di ẹni tí nǹkan kan rẹ̀ ò lè ṣiṣẹ́ mọ́ láti ìgbà yẹn. Bàbá ní bó ṣe fara kan báyìí tí lẹ́kẹ̀ rẹ̀ kàn ní lára báyìí, ara òun dìde bí ẹni pọ́ ọmọ ọdún 15, sọmọ ọdún 16, pọ́mọ ọdún 17, ọmọ kékeré ọkùnrin. Bàbá lára òun dìde. Bàbá lóun wá di ẹlòmíì, òun wá di dèdèrè kalẹ̀, òun ọmọ tóun ṣe mọ́. Bàbá lára òun lé bí igi. Bàbá ní òun ò lè gbé, òun ò lè ṣe ti ìfẹ́ inú òun mọ́. Bàbá ló ní ó ní bó ṣe bá ń tán tó rí pé òun ọmọ nǹkan kan, ọkàn fẹ̀yìn lélẹ̀ sórí bẹ́ẹ̀dì òun. Ló ń bá ní òun náà dẹ̀ sí tó fẹ́ ṣe mọ́. Ló ń bá gbá ní èjìká mú torí pé òun ọmọ tó ń ṣe mọ́. Bó ṣe gbá ní èjìká mú báyìí, ló ń bá wòkè pé bó ló ń ṣe fẹ́ ṣe báyìí. Ó ní bó ń ṣe wòkè báyìí, ìyanu tó ń rí ni pé ohun ọ̀kan rí sílì inú ilé òun mọ́. Ó ní sílì ń bẹ lé òun, ó sì pé òun ò rí sílì mọ́. Ó lóun tún wo páànù tí ó fi kan lé, òun ò tó rí páànù mọ́. Ó nígbà tó ó ní òun kàn rí sánmọ̀, òun rí ọ̀run lòun gbójú sókè, lòun rí ọ̀run báyìí. Ó ní lòun wá ń rí tíìrì ń sẹ̀ látọ̀run wá, níwà ń sẹ̀ lé lórí, níwà ń sẹ̀ lórí. Òun ò tí ì gorí obìnrin yẹn, ìyá yẹn, ìrì wà ń sẹ̀ lé lórí. Òun wá gbọ́ nǹkan láti ọ̀run wá nínú ìrì yẹn. Ó wà ń kọrin pé Kristẹ má ti wá
sí mi gbọ́ báńgẹ́lì rẹ̀ tí ń wí ní àárín ọ̀tá ló wà máa ṣọ́ra. Ó tún gbọ́ ẹsẹ̀ kejì ó ní ogun ọ̀run àpáàdì ta Kòríńkò làwọn yọ wọ́n ń sọ ìjà fara rẹ̀ máa ṣọ́ra. Wọ́n gbé kẹta sí i ọsọ kìíní ọsọ ìkejì olùsọ ẹ̀kẹta ó tún ké pé ó sọ pé èṣù ń dẹdẹ rẹ̀. Ẹsẹ̀ kẹta máa ṣọ́ra bí ẹni pé ibẹ̀ ní ṣẹ́gun rẹ̀ wá gbàdúrà fún ràn lọ́wọ́ máa ṣọ́ra. Bàbá ní ìrìn ọ̀run ló ṣẹ̀ sí lára àwọn wálẹ̀ ló ń lè mọ tó ń ṣe ní gbogbo ara àwọn ló lọlẹ̀ pátápátá lòun lè sọ̀rọ̀ lòun bá gbọ́wọ́ kó lè jìkẹ́ obìnrin òun lóbìnrin ní ó lòun pé arábìnrin lòun wá tún ara mú lòun ní ẹ ṣe madam ọlọ́run rẹ tó sọ fún ọ pé kó wá bá wọn ẹ jẹ́ kó náà gbàdúrà sí tó bá ní kó wọn wá láti wá bá òun mọ́lé ẹ òun àbọ̀ nílé ṣùgbọ́n máa lọ sílé òun gbàdúrà tó ń bá ti gbóhùn ọlọ́run ẹlẹ́dàá tó rán ọ sí mi tó ní nítòsó òtítọ́ ni kí n wá ṣe máa wá bọ́nú ilé ó lóun pé bẹ́ẹ̀ ni olóbìnrin yẹn jókòó mérí ó sunkún ó dìde olóun náà bá dìde lòun bá wẹ̀wù òun dress lòun bá lọ yá bàbá ìyá yẹn bá dìde síta lòun náà bá tẹ̀lé bọ́ síta ló bá wọnú mọ́tò ẹ̀ lòun bá ní ẹ madam ẹ mọ́ gbàgbé ló pé rántí wọn ó lòun pé òun ọ̀bọ̀ lọ́n sọ̀rọ̀ ń tọ́lọ́ bá wá sọ òun lòun á sọ fún ọ ó ló pé kò bọ́ bá kíkì mọ́tò ẹ̀ ló bá lọ. Bàbá ní òun wà wọlé òun ọmọ tó ń ṣe mọ́ ẹ̀rù bá òun lòun bá wọlé òun kàn palẹ̀kùn dé again lòun bá yí sórí bẹ́ẹ̀dì òun lòun bá sùn bó ṣe yí sórí bẹ́ẹ̀dì báyìí òun kàn gbé òun lọ ni lòun bá ń lọ lọ́nà nínú ìran yẹn lòun bá ń lọ lọ́nà nínú ìran yẹn ìgbà tó ń rìn jìnnà díẹ̀ lòun bá kan oríta mẹ́ta omi tó ń ti ń bọ̀ òun wọwọ́ ọ̀tún òun báyìí òun rí ìjọba ọlọ́run àwọn fúláwà ń kọrin òun wọwọ́ òsì òun báyìí òun rí ooru náà run àpáàdì tí ń bù lù lẹ́gbẹ̀ẹ́ ó lóun sọ pé rárá ọ̀run lòun lọ ọ̀run rere lòun lọ wọ́n lọ fúláwà ọ̀run rere ń kọrin lójú ọ̀nà wọ́n ń kọrin ó lóun bá yà sọ́wọ́ ọ̀tún bó ṣe gbẹ́sẹ̀ òun báyìí ó wá dàbí ẹni pé wọ́n dé àgbà ńlá sí òun lẹ́sẹ̀ ó tóbi òun gbẹ́sẹ̀ tì kò ṣeé gbé gbogbo ara òun ń gbọ̀n tìtìtìtì gbogbo ara ní òun gbẹ́sẹ̀ òun ó déjọ òun fẹ́ lọ kò ṣeé ṣe lòun bá ní òun ò lè kú jàre lòun bá padà lòun bá yíjú sí ọ̀nà ọ̀run àpáàdì fíàlẹ́sẹ̀ òun fúyẹ́ lòun bá ń lọ ó nígbà tó kù díẹ̀ kóun dé ọ̀run àpáàdì ó lóun wá rí i pé ìsàlẹ̀ rẹ̀ kò lópin àwọn èèyàn wọ́n ń kígbe oró ó ní ilé ọkùnrin kan bá yọ sí òun tó ní ìwọ arákùnrin kí ló wá dé yìí ó lóun pé òun fẹ́ lọ sọ́run rere kò ṣeé lọ lòun bá ní kóun ó ló pé òun lòun jẹ́ kó wá bí òun wá fi kó òun wá kó orí gbogbo